Tente. No. Wọ́n bí ayé ẹ̀ wọ́n bọ́lọ́run ṣe fi ẹ́ ṣe ẹ̀sìn. Wọ́n ká máa bó ṣe ká mà ní ẹ lórí látọjọ́jọ́ ìṣọ́rí ẹ mú sórí pé ayé ti padà lẹ́yìn ẹ̀. Ó yá sórí bọ́lọ́run ṣe fi ẹ wá sọ pé kò sí Ọlọ́run. Ṣé wọ́n pé Mohbad ń bínú sí ẹ sórí ẹ̀sìn tó ṣe ní àti ọjọ́ tá a ti jọ wà pọ̀. Ó ní àrìnpọ̀ méjò ni ó jẹ́ kéyà jọ méjò. You think you can do it? Wá wo bọ́lọ́run ṣe fi ẹ ṣe ẹ̀sìn ní èdè. Olúwa o. Ebi àwọn Eris tó ń bá ṣe náà lò ó. Ebi àwọn Eris tó ń bá ṣe náà lò ó. Eris tó bá sọ pé kò sí Ọlọ́run kó ní tọ́jú kó lọ tún kọ́ dànù. Wo bí Ọlọ́run ṣe gbàṣọ lára ẹ láti ọjọ́ tó ti ń fi àwo kíní jẹun kò bọ́mọ ẹ lọ́wọ́ rí. Wọ́n bá ṣe kọ ẹ̀yìn sí ẹ ọ̀run gan ti kẹ̀yìn sí ẹ. Olórí burúkú olè wo bí tàtẹnujẹ wo bí tó gbé ẹ dé. Ṣé lọ́dọ̀ tẹ́lẹ̀ yẹn? Bẹ́ẹ̀ ni live and direct. President àwọn olóṣó ló ń sọ̀rọ̀. Sister, can you mute? Please, let me say this. Olórí burúkú ò ní bọ́ọ̀lù. A ṣe padà bọ́ ń bẹ̀rẹ̀ jọ. Mo ń bọ̀. Kí ló ṣẹlẹ̀, Andy? Good afternoon. Ẹ káàsán, ẹ káalẹ́ gbogbo ilé. Justiceformubad, we will get it. From intent right now, the Lagos State Police, they are looking for Adura. Let me repeat. From the intent right now, they are looking for Adura at all costs. From Adura, they are looking for him at all costs now. That justice, we will get it. Adura, they are looking for him seriously now. I'm saying this with full chest of myself right now. With justice here, Anigba, Adura Omoeku Topa Mohbad, and it needs to come out now. That's what I want to say. Ireo. Thank Hey, gbé wa débẹ̀. Give me 1 minute, bro. Ọpẹ́ o bọ̀dá láti ọpẹ́ o Mr. Andy ẹ ṣé jàre. Andy, thank you. A ní ká da gbogbo ẹrù, ká miss gbogbo ẹ̀pọ̀. Wọ́n tó béèrè fún gan nìyẹn, wọ́n ti ní kó di physically àbí kí ló sọ? MSM ló gba boyfriend yẹlẹ̀ MSM ló gba boyfriend yẹlẹ̀ o. A máa gẹ̀tì. O ní ṣoríire gbogbo yín. Ẹ tí mọ̀ kọ̀ọ̀kan gbogbo yín pátá. Má sọ tí bá ṣe àbòsí nínú ọ̀rọ̀ ìkọlọ̀ ń fi mí ṣẹ̀sìn. Wọ́n bó ṣe ṣẹ̀sìn. King White ni ó ti lọ sẹ́wọ̀n. Mami. 10 years I no see King White, Baba mi. I do West and Patchy Street. Then take the first right to South. Baba Day. Mute. Tó bá sọ example, tó bá sọ typical example of ẹgbẹ́ àwọn mi. Sorry. Tẹ́ bá gbọ́ ẹgbẹ́ wọn ni example ẹgbẹ́. Iṣẹ́ tó ṣe lábílẹ̀ kí o sọ jáde, wọn lọ gbàgbé kankan lọ blọ́ọ̀kì. Tápọ̀ mọ̀ pé yóò ti plan pé kóòtù tó bọ́ọ̀lì ni ó máa gbé wọn ni. Wọn à ní yọjú ọ̀kan ti lọ blọ́ọ̀kì kan ti lọ wá kankan máa ṣe sí. Òun ti dẹ wọn lóbò fún wọn pé apàdé kan ó ti dẹ wọn lẹ̀. Òun ni gbogbo ó ti gbẹ̀pọ̀ máa gbé Àdúrà máa iṣẹ́ ó ti parí iṣẹ́ yẹn bọ̀ tápọ̀ sọ jáde. Àwọn èèyàn ti bá kí ní ẹ̀jẹ̀ nìsín. Náà nìsín ojú wọn jábá ẹni sáà wọ́n gbọ́ ká pè báyìí. Ó jẹ́ pé yọ̀mí téèyàn ń bọ̀ téèyàn yìí ní fọ̀nà akẹ́rìbọ̀ ẹni wọn tàwọn ayé tábà fi ń tapò èyí káyọ̀ máa kó wọn padà yọ̀mí yẹn o òun ní nǹkan tó máa gbé jáde èyí Mohbad máa ṣìkà ó máa padà tẹ̀yìn máa rí tó bá ti gbẹ̀mí náà yóò fún ẹ̀ ló máa sọ gbọ́n tó wà bẹ́ẹ̀ ó máa kà. Bọ́dá láti ẹ jẹ́ sáré buttress nǹkan tẹ́ni yẹn sọ ṣe rí wípé petition wà ńlẹ̀ wọ́n dẹ̀ ti invite àwọn people yìí lóòótọ́ wọn lọ ká ní kò ṣe pé petition wà ńlẹ̀ tọ́ dẹ̀ ti invite wọn tí wọ́n lọ zone 2 ò ní kúgìrì kan lọ arrest ẹ̀ bẹ́ẹ̀ yẹn wọn ò ní kúgìrì kan lọ gbé wọn ipá àwọn fẹ́ lọ gbé wọn bẹ́ẹ̀ yẹn but wọn ọ̀nà petition wọn ọ̀nà invite tí wọ́n fún wọn láti zone 2 ara nǹkan tó fa nǹkan tó ṣẹlẹ̀ lénìí nìyẹn so ẹyọ kankan náà máa gbé wọ́n sì máa gbé Wùnmí náà ṣèbẹ́ ẹ lọ zone 2 ẹ ń lọ sí orí TV station káàkiri ẹ lọ ń ṣe interview ẹ ti fèsì ẹ báyìí.
ìfọ́sẹ̀ lọ fún ó gara tó ń jáde báyìí nínú court ni a fi fòrè lọ́níwèrè bá rẹ̀ ńlẹ̀ wọ́n tó máa yèrè báyìí ó kọ́kọ́ sa oògùn ó fẹ́ máa pọ̀fọ̀ ọ̀nà níbo if you go and shoot you. ó lè jẹ́ pákó. ṣé àwọn tí wọ́n ṣe pàpẹ̀pẹ̀ irọ́. olórí burúkú làwọn pípì bọ̀dá láti wọn ò kúrò bí tán wà yẹn o. àwọn olórí burúkú ṣe pé ẹnìkan lè máa bù wọ́n gbogbo bó ṣe ilé ní màá bẹ́ẹ̀ kọ́ olóṣì wàá bá rẹ lórí Netflix olórí burúkú. ẹ káàsán. ọ̀rọ̀ yín lọ jàre. kí n wá ìṣó mọ̀ pé mo sọ kinní ìfún ẹ lánàá. mo ní adé ló wà lórí ọba tó fi ń pè lọ́ba. bẹ́ẹ̀ni. tí adé bá ti ṣí ó máa di ordinary person. mo láwọn abiyamọ ayé sì kẹ̀yìn sí ẹ ṣó mọ̀ pé mo ṣe àná ni mo wọ̀n náà kì í ṣe last week àná. ṣó ti ríra báyìí mo kí ẹ kú oríire ò lọ máa ran. mo fi ìyà dá agbádá ẹ̀sìn. wèrè làwọn pípì wọ̀nyí wèrè gidi ni wọ́n ẹni bá tẹ̀lé wọn ó tẹ̀lé kú. kankan gbà tí sista temi ń já everybody bọ́ lórí ọ̀rọ̀ bọ́sẹ̀ mi lè pè é láǹtì torí ògbà tọdún kan lọ́wọ́ ẹ bá mi share lórí Facebook. ògbà gbogbo èèyàn ń sọ̀rọ̀. ẹ bá mi share lórí Facebook. ẹ bá mi share. tó ń múrò kankan nù mí ní wọlé. tẹ́ ń gbádùn ẹ lórí ó ti Facebook. dé gbogbo fámìlì Mohbad àti ìyá tẹ́ ń gbádùn ẹ kọ́mẹ̀ntì. jòsí tó bá bọ́ta ó máa ṣépè tí bọ́sẹ̀ bá bọ́ta ó máa ṣépè bọ́sẹ̀ ò dẹ̀ lo earring ò dẹ̀ ń lo turban but everything about you guys àwọn tó sì ń gbàdúrà fọmọ lójú méjèèjì wọ́n rí dààmú lórí ọmọ how much more ẹ̀yin tẹ́ wá ń ṣépè ṣọ́fún mi èpè dá yín ni anyway I wish you all the best o Ọmọwùnmí ìwọ lèmi ní bá lọ́rọ̀ ṣé rí Liam ó ní di uncle ó ní di grandmother ó ní di sister mother mo ti sọ fún ẹ rí sister Temi can bear me witness Èkìtì ò kì í báyàn tọ́jú ọmọ ìgbà tó bá ti tọ́jú ọmọ ẹ tán tó bá ti dọmọ tán náà máa ná rí. ayé ẹ máa bàjẹ́ orí ẹ ló máa burú ayé ẹ ò ní dá. bàbá mi tọ́jú mi ìyá mi tọ́jú mi ọmọ mẹ́jọ ni ìyá àgbà bàbá mi tọ́ ọmọ mẹ́jọ náà tọ́ ìtàwọn fún ẹni sọ́ọ̀rì lórí burúkú yẹn. ṣé ebulẹ̀ ti gba ọmọ mi bírì ni. ẹja sọ́ọ̀bù yẹn dé bíbá. orí ẹ̀jẹ̀ àrùn ni Èkìtì wọ́n tọ́jú ọmọ bàbá àti ìyá mi tọ́jú ọmọ. Èkìtì wọ́n ní òkè tọ́jú ọmọ táyé ẹ̀ máa bàjẹ́. sọ́ọ̀bù ẹ̀ mọ mi bírì ni wọ́n. Èkìtì bá gbogbo lẹ́fẹ̀ẹ́ tọ́jú ọmọ. bọ́dà láti rí sọ́ọ̀bù tó ń tró láti bẹ̀rẹ̀ ni. ọmọ ọ̀ṣọ́ rẹ̀ ẹ má bínú jàre mọ́mí bírì ni ẹ má bínú. onílé ṣe mọ̀ pé ti tẹ́lẹ̀ wá sí nínú gbogbo wọn. da prince ẹ má bínú ẹ fi yábọ̀ dá láti. tó bá sọ̀rọ̀ nípa pé bóyá wọ́n tọ́jú ọmọ wípé wọ́n rán ọmọ lọ sí school is part of it. ṣé rí ní gbogbo Nàìjíríà kò kí ń ṣe ọ̀rọ̀ pé lóun ṣe dẹ̀ ṣe ní gbogbo Nàìjíríà ṣé rí Èkìtì àti Ondo state ló kàwé jù kò kí ń ṣe ọ̀rọ̀ ẹnu. kí ló ṣe yín tẹ̀yìn mu kí ló ṣe yín tẹ̀yìn mu tọ́lọ̀ sọ náà ń gbára láti. ìwé yẹn náà lẹ́yìn da Nàìjíríà Èkìtì àti Ondo state ló kàwé jù. ẹ má gbé fúnṣẹ́ sí yẹn síta ẹ fi fúnṣẹ́ sí yẹn. pàtó tó ń ṣe oko lẹ́ máa ń gbé ṣe oko. bọ́dà láti ẹ dá padà. bọ́dà láti àti débì ló fà ó bọ́dà láti ẹ má sọ̀rọ̀ mọ́ torí mọ́mí bírì ẹ má sọ̀rọ̀ mọ́ torí mọ́mí bírì ni o. ẹ dá padà. Èkó náà wá ṣe 419 lẹ́kọ̀ọ́ náà wá. bọ́dà láti àníkẹ́ má sọ̀rọ̀ mọ́ ẹni pé ní prince náà ti ń para ẹ jẹ́ ká fi wọ́n lè wà ní wọ́n. wọ́n ti ń tẹ́tí wa ẹ má ẹ jẹ́ ká fi wọ́n lẹ̀ ẹ ká fi wọ́n lẹ̀. wọ́n ti ń tẹ́tí. jẹ́rìí nǹkan tẹ́ sọ yìí ọ̀nà máa gbé yín. ẹ jẹ́ fún yín pọ́ìntì kan bọ́dà láti nígbà tá a sọ wípé Èkìtì ẹni sùúrù nígbà tá a ní Èkìtì ló ní jàgídíjàgan wọn náà kọ o bọ́dà láti àńdóde yín London tẹ́ bá dé a máa fọ́gò mọ́ yín lórí o ṣé wọn ti confam páwọn làwọn ní jàgídíjàgan bẹ́ẹ̀ onílé ìjà ti bẹ̀rẹ̀ lẹ́ni láàrin èmi àti ẹ. Ọlọ́run mi ì jẹ́ kọjá ààyè mi sọ́dọ̀ yín rárá mà mi ì jẹ́ yájú sí yín. ọ̀rẹ́ mi fata. bírì ni sọ́ọ̀bù mi tuntun bọ̀ mi ò láìkẹ́ Èkó ti dá sí mi lára. kò sí nǹkan tó lè ṣe kí ló ṣe ló máa ń gbẹ̀yìn nígbà tí mo ń gbẹnu sí kìnìún. kò sí nǹkan tó ṣe fún Bọ́sẹ̀ kò sí nǹkan tó ṣe fún Lẹ́jọ̀sí kí ló fún máa gbẹ̀yìn ẹ̀ ṣé o ti rí oko tán mú ẹ lọ ìgbà tí o bá já gbogbo ìjà ìtàn ó ti lè yẹ ẹ tán á wá pè é lẹ́yìn
àwa nìyẹn bàbá ọkọ ẹ náà ni òṣà lè ní bàbá ọkọ mi ò lè níyẹ ọkọ mi kó wá lọ bẹ̀ wọ́n wàá wá padà sí oko àárọ̀ wọ́n á tún wá padà mú ẹ lẹ́rú á wá gàgẹ́ ò ní lè ṣe nǹkan kan Ọmọ́wùnmí jẹ́ kó rí ẹ pé torí èmi ò ní sọ pé kó bá yọ ọkọ ẹ̀dá má bàjá o mi jẹ ní kó má bàbá bọ. kí gbogbo lé o mo kí gbogbo lé o búrọ̀ láti ẹ kú iṣẹ́ o mo kí gbogbo everybody o onílé sister Debbie T be renewed mo kí everybody o. ẹ̀yin náà ṣáàrí nǹkan tó ṣẹlẹ̀ ní àárọ̀ yìí. ẹ̀yin lẹ lọ tọ́jú wa. nígbà tí rárá ṣe rí ọ̀rọ̀ ẹ̀ dàbí ọ̀rọ̀ ṣìgìdì tó lóun fẹ́ ṣe rí ẹ̀tẹ̀ ó ní kó gbóhùn lọ sódò òun fẹ́ lọ wẹ̀ ni. ṣe rí ìkọ́ tó ṣe ní èní ẹni tí ó jẹ́ pé kò bá ti máa ṣọ́ ọ̀rọ̀ ẹnu ẹ̀ kò mọ implication nǹkan tó sọ léèní yẹn o kò mọ̀ kí threat to life làwọn nǹkan tó ń sọ yẹn. after all àdẹ̀kúkú bàjà ṣe get because gbà tó ń sọ̀rọ̀ lọ ikọ̀ mama Mohbad pè wọlé so and Lady Supreme tán try láti reach lórí MFM platform so for a while wọ́n kọ́kọ́ reject request wa on the long run we got on there bí a ṣe bẹ̀rẹ̀ ọ̀rọ̀ nìyẹn pé ẹnì kan kò bú bàbá ẹni kò dẹ̀ bú màmá but àlàyé ọ̀rọ̀ rẹ̀ kò tiẹ̀ jẹ́ ká tiẹ̀ gbọ́rọ̀ débi kankan bí pé ó ti rẹ kẹ́mi sílẹ̀ ni tẹ́ bá rí bó ṣe fire hàn ó tún sọ fún pé bọ́ mo ò bá ìjà ìfà gbogbo ọ̀rọ̀ tó ń sọ ìwádìí kémi ò react padà sí ẹ̀ kí ló dé tó continue báyìí kí ló dé ó ṣàn pariwo gbẹ́pà bẹ́ẹ̀ mo ti mọ̀ pé èdè ni eléyìí tó ṣe àwẹ̀ òun náà dẹ̀ ti fojú ara rẹ̀ rí lé ní ìyẹn ṣẹ́rí ẹ̀ lómi ó rò pé bóyá ẹni tó ń bá sọ̀rọ̀ online àwọn èèyàn kan wà tí wọ́n ń gbọ́ ẹlòmíì ò mọ̀ kò mọ̀ wípé nǹkan tó bá fẹ́ nu ara ẹ̀ sọ ń gbà mí it will be asked wọ́n máa bí ẹ́ ṣebí ìwọ ló sọ nǹkan báyìí bí ìwọ ló sọ nǹkan báyìí gbogbo nǹkan tó sọ lẹ́nu báyìí tí Mr. Yomi bá fẹ́ press charge ọ̀tẹ́mi kan bá sọ pé mo fẹ́ press charge lórí ẹ̀ bó ṣe wà yẹn it's a criminal because threat to life gbogbo ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó sọ lẹ́nu threat to life nǹkan tó ṣe yẹn which is very bad very very bad àgbàlagbà ló dẹ́kun rẹ̀ for that matter ṣe understand so ó wà lára nǹkan tó jẹ́ pé ó jẹ́ kí n wòye pé ẹ rántí nǹkan tó ṣẹlẹ̀ of recent mi mọ̀ bí anybody máa notice because even àwọn MFM àti òṣà all of them wọ́n wò pé another version kẹ̀ǹgbọ́ ìṣẹ̀lẹ̀ nígbà tó máa solicit fún owó last time tó wá ń bẹ̀rẹ̀ owó fún lọ́ọ̀yà pọ́n fẹ́ gba lọ́ọ̀yà fún Adura tẹ bá rí bó ṣe ṣe bí ẹni pé kò mọ̀ kankan tó bẹ̀rẹ̀ sí ní bí àwọn èèyàn pé ẹjọ́ wọ́n ti arrest ẹ náà o. wọ́n ti ń kọ́ ní comment section wọ́n ti mú Dàmọ́lá o. wọ́n ní wọ́n ti arrest Dàmọ́lá náà. so ó kù Àdúrà báyẹn that's very good. so now ó jáde kúrò court wọ́n ní kò jáde wọ́n ní court kò jókòó sí. Yomi is working Yomi bínú tán o ká ló lọ fa wèrè lọ́yàn ta ló lọ fa wèrè lọ́yàn ta ló lọ tẹ Yomi lọ́yàn. ẹjọ́ ẹ̀rí ẹgbẹ́ wù mí kí lẹ fẹ́ rí sọ sí Dàmọ́lá ẹ ti sọ pé abiyamọ ló kẹ̀yìn sí King sí slave white kí lẹ fẹ́ rí sọ sí Dàmọ́lá tí wọ́n tún mú báyìí. ẹ lọ sọ́dọ̀ condition wo ni Karimo máa wà báyìí ibo ló máa tẹ̀lé báyìí. wàhálà yìí tí mo kọ́ tí mo ṣe fẹ́ water corporation alátìlẹyìn ẹ̀ wọ́n ti gbé ọdọ̀ ọ̀hún. níbo ẹ lọ bá mi ṣàlàmì lọ́dọ̀ ẹ̀ ń bo ló tó sí. no picture yín náà ló tún gbé sí background picture yín ló gbé sí lẹ́ẹ̀ni. kí mo tún ṣe. ẹ ní kọ́ lọ wò ó. ìyẹn máa ti sick ìyẹn máa sick ìyẹn sick ti ara yìí ò yá. láti snell ọkọ ẹ. ó ní phobia fún mi ni. bọ́dà láti ẹ̀yin lẹ́ ń fún yẹn ní contest. bọ́dà láti ló ní phobia fún ọmọ yìí ti fún mi. wèrè arúgbó ti kékeré yẹ mí. ó máa ń lálàárí láti snell ni ó máa ń lálàárí láti snell ni. ọmọ yẹn ti lọ gbogbo ìgbà tó ní kò yìí máa fi ṣáì
ipe ọmọ ọkọ bá fi ṣá ipe ọmọ ìlérí ni ìlérí lónìí olórí burúkú ọmọ àbí ìpàbẹ aláyé bàjẹ́ aláyé kúrúkúrú bùsùn aláyé. ọ̀dà láti gbé wọn ẹ máa bá wa pé Orlando yẹn náà bó ṣe ń gbé wọn yẹn ẹ máa bá wa pé Orlando yẹn díẹ̀ díẹ̀. ọmọ AOA onílé debiti the prince fire force everybody mo kí o. ṣe rí ibi tí wọ́n bá ti ń bú Yomi ẹ jẹ́ ká máa fún wọn ní wòtòwòtò ká máa kúrò ń bẹ̀. ṣe rí Yomi is different ó yàtọ̀ sí gbogbo wọn tó máa búra wọn tó máa gbéra wọn ṣé pé tó máa fa Yomi is not their mate he knows what he's doing. ó dẹ̀ mọ òfin tó ó mọ Yomi ti ń sọ tipẹ́ iṣẹ́ wá rí nǹkan tí Yomi sọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà òun pàpà ń ṣe òun nǹkan tí Yomi ti sọ òun náà lápá wá ń ṣe a gbọ́dọ̀ máa dúró lé corona kìíní kan lásán ká máa fáyà látọ̀dọ̀ àwọn police ibẹ̀ láti máa rí result tó máa gbèrú àdúrà nísìn tó gbé gbogbo wọn nísìn òótọ́ máa jáde àdúrà yẹn ó ń bẹ̀rù gan wọ́n lè shield àdúrà wọn ò fẹ́ kó sọ̀rọ̀ now he will speak tó máa gbé gbogbo nísìn ẹ máa rí wíìkì alẹ́ ariwo la wà testimony màmá jáde ni ẹ máa rí that's the work tábà ní ẹja support Yomi wọ́n ti mọ̀ ni wọ́n fi ń fàyà Yomi lábẹ́ ni wọ́n ti mọ̀ pé bọ̀bọ̀ yìí nǹkan tó gbé dání iná ń jó wọn lábẹ́ thank God. all right. yeah the prince láti support nǹkan tí you just talk about ṣé rí gbogbo àwọn tó ń bú Yomi jù yẹn almost 70% wọn ọ̀dọ̀ àwọn tẹ́mi yẹn náà ti lọ kóra wá tó change orúkọ wọn wọ́n wá hide sábẹ́ pé wọ́n attack Yomi látọ̀dọ̀ àwọn bàbá fake account ló pọ̀ jù àwọn fake account wọ́n arrest àdúrà náà ibẹ̀ ni Yomi wà that is it. iṣẹ́ tí Yomi ń ṣe nìyẹn ẹ jẹ́ ká gbé fún màá yẹn. mo fẹ́ pè é sákèsì kankan pẹ̀lú tí everybody ní tó ṣẹlẹ̀ lé ní ìsìnbá tí Yomi ṣe lé ní báyìí táwọn tó bá àwọn ìdákọ̀ anybody o bọ̀ ó yẹ everybody tó ń gbọ́ mi. àwọn tó bá láwọn support bá drag Yomi wọ́n bá tún wá drag Yomi wọ́n bá tún kọ́tù drag Yomi lórí tó ṣẹlẹ̀ yìí o a jẹ́ pé àwọn kan lọ́dọ̀ Yomi ló ń sponsor wọ́n kàn dé wọ́n sínú láìsí bàbá ni arrangement case. God bless you sir that is it. In fact gan according to báwo ṣe lè hate Yomi báwo lẹ ẹn tó máa nírònú tó máa on the right senses tó máa hate Yomi. although Prince nǹkan tó tún sọ gan sìn according to information although it's not yet confirmed Wunmi is at large now they are going for Wunmi as well. bàbá mi ò fẹ́ sọ̀rọ̀ yẹn but ẹ jẹ́ ká pamọ́ bá yẹn. Prince 1 minute. Hello, Adura. Ẹkú ètò ìdarí bẹ̀rẹ̀ láti ẹ̀fẹ̀lẹ̀. Mo kàn fẹ́ lọ́dọ̀ sí wọ́dà Mr. Kunle sọ tó ń sìn ní ẹ̀yìn. Wọ́n ní ẹni tó bá tún dráàgì wọ Yomi. Ṣé tó ń dráàgì lọ́wọ́ àbí tó ń dráàgì lọ́wọ́? Pẹ̀lú nǹkan tó ṣẹlẹ̀ táwọn kan tó yìí sọ pé èyí tó kàn wọ́n nìyẹn kò sí nǹkan tó kàn wọ́n pẹ̀lú pé èèyàn ṣe irúṣẹ́ báyìí. Èèyàn sọ fún yín pé lórí nǹkan tó ń mú dání òun fẹ́ bring nǹkan jáde ńbẹ̀ which is bàbá tó lọ ọmọọgọ náà sọ pé alágbẹ̀dẹ tó ń lórí lójú kan ó ní nǹkan tó rí tẹ́yìn tẹ̀dẹ̀ sọ pé ẹ̀ support bàbá ìtẹ̀dẹ̀ tí yìí ń dáàgì Yomi tẹ́ ní kò gbé nǹkan dání kó lè dé ló gbé dání kíní kan ló gbé dání pẹ̀lú ilé tó wá ń ṣẹlẹ̀ yìí jẹ́ náà wọn ò tí ì rí pé yes ìgbà ẹni tí pọ̀ yìí ṣe iṣẹ́ gidi ló ń ṣe tẹ́lẹ̀ mi bìlì pé ẹni tó bá yìí ń tóbi pẹ̀lú nǹkan tí Mr. Kunle sọ ẹni tó bá tún yìí ń dáàgì Yomi tó yìí ń sọ̀rọ̀ against Yomi lọ́wọ́lọ́wọ́ báyìí àá jẹ́ pé no ẹni láti jókòó kó ń gan kó ronú ara rẹ̀ pé justice lòún jà fún àbí nǹkan míì ẹ ṣe. ṣe rí nǹkan tó ṣẹlẹ̀ ni pé gbogbo ilé nǹkan tẹ̀ tí get ni pé
àwọn tó ń drag èèyàn mi distractions ló ń jẹ́ most of them nǹkan tí baba Mohbad àtàwọn True Justice ò dẹ̀ mọ̀ nìyẹn. Some of them wọ́n ní paymaster for these distractions. They know what they are doing. Ṣẹ́rí wọn ò lè ever rí nǹkan gidi mú jáde tí Yomi ń ṣe, kò sí nǹkan tẹ́ fẹ́ sọ. Continue to talk from now till tomorrow. Iṣẹ́ tó ń fún àwọn ni pé kó máa distract justice for this Mohbad. Gbogbo aláǹgbá ló dánú délẹ̀, kò sí anybody tó mú ilé tinú nǹkan tí ò yí àwọn bàbá Mohbad ni. All these people that are acting as if pé àwọn support wọn, they are liars. They are bunch of liars. Tọ́n bá ti distract Yomi, kò sí ni tọ́n bẹ̀rẹ̀ sí ń sọ oríṣiríṣi, tọ́n ń parọ́, tọ́n ń ràràbù káàkiri. Ṣé bó ṣe ń ràràbù fẹ̀yìn náà nìyẹn? Wọ́n ti mọ̀ pé ìyẹn ó máa cause it or necessary commotion. So wọ́n á lè ráyè láti cover up nǹkan tó fẹ́ cover up. Rí bọ́dẹ̀ ṣe máa ń ṣe analysis mi bẹ́ẹ̀ kán bá. Tó sọmọ nù yìí, most of them nǹkan tó wá ṣe ọ̀tọ̀ ni, but kò sí ni wọn ò ní mọ̀, ìyẹn ò ní mọ̀ until táṣìírí wọn bá tú. So gbogbo eléyìí tó ń ṣe, tó ń rojọ́, tó ń criticize, tó ń ṣe gbogbo ẹ̀, it's just distractions and they are working for their. So let them continue. They are a bunch of idiots. Don't need anything like the offer. Barry, no, let me support you. Do you know what something happened this morning? Bóyá arrest King White yẹn or ìkànnù wọn tí ò tẹ́ gbọ́ kan. Ẹni sùúrù. Ìkànnù wọn tí ò tẹ́ sí. Kẹ́rí nǹkan tí mi máa sọ sọ́rọ̀ yìí ni pé is a very good headway. This morning. To act on King White, to go give him petition, láti fi àdúrà alẹ́ lọ́rùn, àdúrà alẹ́ tan ìmọ́lẹ̀ sí nǹkan tó wà nílẹ̀, kó lè sọ nǹkan tó mọ̀. Náà ń sọ tẹ́lẹ̀ nìyẹn pé ká fọwọ́ wẹwọ́ ni. Provided we are all working towards the same goal. Ọ̀nà tá a kàn ń gbà ṣe ló yàtọ̀tọ̀. Tẹ́lẹ̀ ń ṣe tiẹ̀. Ṣe effort papọ̀. So if truly they really want justice now, because lórí platform kan sì wọ́n ti ń sọ wọ́n ní ẹ kò ń ṣe torí J4M lọ́ fi arrest King White, yes, but torí J4M ní King White ní fresh Yomi now. Ben. Àbí torí J4M ló fi threat Yomi tí ó bá sí justice for Mohbad kí ló fẹ́ pa Yomi àti King White papọ̀. I mean, that is what I don't know about people. Ẹ máa sọ pé torí pé hate nǹkan because you want to be front because ẹ̀yin kìíní kan. I don't know. They should make use of this opportunity now. Káwọn náà mú àwọn èèyàn bíi mélòó kọ́ lọ pàdé King White náà bẹ́ẹ̀ kọ́ rojọ́ títí wọn. Kọ́mú petition bá ń bẹ̀. So that I dey get information like bí mo ṣe ń sọ bọ̀dá láti àdúrà lóòótọ́ lè má ní nǹkan but at least to give us a clue of what happened. Àdúrà ó sì ní nǹkan kan. Ó lè má mọ̀ ń pẹ̀, ó lè má ó máa fún wa ní clue nǹkan tá a wáyé. So this is the best opportunity. Kọ́ fi wàhálà pé bóyá King White àti Yomi ló ní issue. Yes, King White àti Yomi ló ní issue.
wọ́n dẹ̀ gbé kí ló ní táwa náà lọ opportunity yẹn ṣebí bàbá ti jáde tí bàbá ti sọ pé kíkì white kò fọmọ òun sílẹ̀ bàbá ti sọ so this is the avenue for them and to bàbá Mohbad dáàdì bí mo ṣe máa ń sọ tẹ́ bá ń gbọ́ lágbára lọ ẹ̀ ní fojú sunkún ọmọ o ara yóò ní kí yín pẹ̀lẹ́ mọ́ o ara yóò tún ní bá yín wá justice mọ́ o gbogbo nǹkan tẹ́ bá ń ṣe ẹ má pèsè apá kan jù kan lọ o Ọlọ́run ò fẹ́ bẹ́ẹ̀ èmi rò pé ó yẹ kẹ́ wà láàrin ni wípé tán èyí tẹ́lẹ̀ ń wá ìtẹ́lẹ̀ ń wá orí tó ń bẹ́ẹ̀ ni ẹni pé ká ṣa gbogbo ẹ̀ papọ̀ ká ṣa gbogbo ẹ̀ pọ̀ sójú kan. ẹ̀yin pariwo síta ọ̀nà tó ní kálukú ṣe lè gbára wọn ọ̀tọ̀ọ̀tọ̀ ni ọ̀tọ̀ ni ọ̀nà táwọn ẹni táwọn apá kìíní tọ́mọ̀ ọ̀nà tápá kejì mọ̀ ẹ̀yin ni kẹ́ wá jókòó láàrin wọn kẹ́ wá ronú ìgbòkè tèmi náà ni gbogbo wọn ń ṣe eléyìí bú mi kò bú mi tèmi ṣu ẹni ló ń tọwọ́ ẹni bepo ṣé tọrọ Mohbad ò bá ṣẹlẹ̀ ìpè kìíní ni mẹ́wàá lórí platform Bọ̀dá Láti lórí platform táwa wà yìí o kò sẹ́nìbọ̀dì tó ń drag yín ẹ jókòó ẹ lọ rántí pé àwọn kan lẹjọ bẹ̀rẹ̀ struggle yìí ẹ má jà láìmoore bàbá Mohbad ẹ má fi sọ́tún sósì ẹ wà láàrin kí ìsìlẹ̀mí rò pé ó yẹ kẹ́ máa preach fáwọn èèyàn gẹ́gẹ́ bí alàgbà ibẹ̀ èèyàn mi ẹ ṣe sùúrù táwọn kan bá tiẹ̀ ń sọ pé ẹ má wojú àwọn kan ẹ má kó sí nǹkan tó ń ṣẹlẹ̀ ń bẹ̀ ni pé I think they have promised some of them thought that when the whole issue gets settled that gbogbo owó tí wọ́n bá rí ṣàmọ̀ gbogbo owó Mohbad maybe they are going to share them yes because wàhálà ṣe pọ̀ tó ìjọba sí yẹn ń bẹ̀ ẹ ṣe ń wá láti bring àwọn kan down ká fèsì nǹkan tá a bá wá. Bá Láti ẹ jẹ́ ká máa sọ̀rọ̀ náà. Ẹ pè wọ́n padà káńtẹ̀ máa ń àtìgbọ́ kọ́má isolate anybody bí kọ́má isolate anybody bí àbí sọ àti sọ fọ́fọ́ onílé olórí ẹbí tí bá rí ẹ ní weekend màá fi voice mail kan ẹ tí mo ti send sí bàbá láti June last year pé gbogbo àwọn tó sọ̀rọ̀ àǹdí ẹ̀ yìí pọ́ta àwọn ọ̀tá náà jẹ́ fún June 14 last year ó gbẹ ló clear now ẹ ká follow nǹkan tá a fẹ́ nǹkan tó ń ṣẹlẹ̀ sí ni ká follow ká dẹ̀ mọ̀ kí bàbá yẹn má bọ̀ mọ́ wọn lọ́wọ́ ẹni tó wá pọ̀ fẹ́ wá gba béèlì wọn gan ó yẹ ká arrest anybody tó wá gba béèlì àwọn guys wọn yẹn. The prince ẹ mọ nǹkan tí a lè ṣe as a public. ẹjọ́ ẹ má bínú olórí ẹbí mo send fídíò kan sí yín sìn bọ́n ṣe pick Dàmọ́lá up nìyẹn. Yeah, mo WhatsApp ń wò lọ́wọ́. Ẹ mọ ṣẹlẹ̀ onílé ẹjọ́ everybody ẹjọ́ ẹjẹ́ kí n bá sọ fún mi. Mr. Onílé ẹjọ́ ẹjù síbi tó yẹ kẹ́ ẹjù síṣẹ́ tí mo ẹjọ́ ẹ dúró náà ẹjọ́ as a public ẹbí yín ká ṣe wà mà. ẹjọ́ on behalf of Yomi ẹjọ́ nǹkan tá a bá lè ṣe tá a bá fi lè support Yomi ẹ jẹ́ ká máa ṣe as public bó ṣe donation bó ṣe everything ká fi support. Alágbádá náà kọ́ ló dé fìlà blue. ẹjọ́. Ó ga jù ó kù kó mọ tó wọlé lénìí o. bó ṣe mú un nìyẹn bó ṣe mú un nìyẹn. It's Mr. Yomi that said she did it. Yomi, good job. God bless Yomi. God bless Yomi. Good job. God protect Yomi's son. God bless Yomi. Whatever he lays his hands upon shall prosper in Jesus' name. Onílé ẹ wo DM yín ní WhatsApp. Àròyé TV rèé ẹ láìkì ẹ sọ̀scribe kẹ́ ẹ sì máa fọ́lọ́. Òkè la wà téńté.